Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí gbogbo ènìyàn. Tákù ti Jésù, mo tún gbéròyìn mi dé ní German Church ní Berlin. Ó yà mí lẹ́nu wípé Ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀. Àwọn Mùsùlùmí wọ́n lọ kírun nínú church lákòókò Ramadan ní ọjọ́ Jímọ̀. Wọ́n lọ kírun kò ń ṣe tìjà ẹ̀sìn o, irú èyí tí ẹ̀yin máa ń gbéléyà, irú èyí tá a mọ̀ ní religion viruses pandemic ètò ń yọ yín lẹ́nu ní orílẹ̀-èdè Nàìjíríà àbí láfíríkà. Wọ́n ìjọba fún wọn láàyè pé kán sí church bíi mélòó àti mosque bíi mélòó. Mosque wọn yẹn ò wá gba èrò nítorí social distance. Wọ́n wá lọ bá pastor yẹn nìkan wá kírun nínú church. Wọ́n lọ kírun kí àyè lè wà fún wọn bíi 50 ènìyàn nínú church ní àkókò Ramadan. Ohun tó lọ ń béèrè lọ́wọ́ èmi àtẹ̀rẹ̀ àáfàá l'imam ìgbàgbọ́ is it possible ní mosque ní Nàìjíríà ká lọ ṣẹ̀sìn church ńbẹ àbí ní church ní Nàìjíríà kí mùsùlùmí wá kírun ńbẹ. Ẹ lọ ronú sí dáadáa o, ẹ lọ ronú sí dáadáa. Gbogbo àwa tá a gbẹ́sìn rù iṣẹ́ tọ́lọ́run ọ̀ràn tó ń jẹ́ wo ó padà jìyà lọ́jọ́ kan ẹ̀. Wọ́n ṣe ni kó fi fídíò yìí lọ fi kọ́gbọ́n kó wò ó dáadáa. Ní ìlú Jerusalem níbi tá a pè ní William Wall ibẹ̀ náà ní Central Mosque láwà tí wọ́n ti ń kírun kò síjà pẹ̀lú àlàáfíà ni wọ́n ń sun gbogbo. Nàìjíríà lẹ ti gbé ẹ̀sìn kárí tẹ́ mọ̀ wípé Ọlọ́run ní tẹ́wọ́ gbẹ̀sìn kan tó kọjá Islam, Ọlọ́run ní tẹ́wọ́ gbẹ̀sìn kan tó kọjá Kristẹni. Ẹ kọ́gbọ́n ẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ báyìí. Ntọ́lọ́ ń béèrè nìyẹn o, ó tiẹ̀ ti da coronavirus ó sọ gbogbo àdọ̀rẹ́ báyìí kò sí lẹ́yàmẹ̀yàmọ́. Lọ ronú sí àpẹẹrẹ ntọ́lọ́ ń béèrè lọ́wọ́ èmi àti ẹ lélẹ́yìí. Ẹ tètè lọ yí padà. Gbogbo ẹlẹ́sìn tó ń pèrè lẹ́lẹ́sìn ẹ wo ìfẹ́ love your labour as yourself. Ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa nìyẹn. Fi gbogbo ọkàn rẹ àyà rẹ fi Olúwa Ọlọ́run rẹ ìkejì dàbí rẹ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Mẹ́sẹ̀gì fún ẹ̀yin Mùsùlùmí àti Kristẹni kí ẹ mọ̀ pé ẹyọ kan ni wá. Láì jẹ́ bẹ́ẹ̀ ọ̀run àpáàdì ló ń kọ lẹ́tà sí tó bá pa ènìyàn nítorí ẹ̀sìn tó bínú sí yàn nítorí ẹ̀sìn. Àlàáfíà ni fún yín o. Ẹ ṣé ẹ fi kọ́gbọ́n o.